nítorí ẹni tí wọ́n mú fúnpò igbákejì gómìnà. Àwọn àgbààgbà APC nílé-Ifẹ̀ ti fárígá o. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ẹkùn Ifẹ̀ ni wọ́n ti tutọ́ sókè lórí ọ̀rọ̀ mínísítà fún ọ̀rọ̀ okòòwò orí omi lórílẹ̀‐èdè yìí Alhaji Gboyega Oyetola pẹ̀lú ohun tí wọ́n pè ní fífi agbára fa igbákejì olùdíje fúnpò gómìnà yẹn Káyọ̀dé Adéretí kalẹ̀. Àwọn lámẹ̀tọ́ ẹgbẹ́ òṣèlú APC lásìkò ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ rí Ọ̀túnba Ayọ̀lá Omiṣore ni wọ́n ti sọ pé Oyetola kò fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn létí ara kó tó fa Káyọ̀dé Adéretí kalẹ̀ bí igbákejì Bọ́lá Oyèbánjí nínú ìdìbò gómìnà tó ń bọ̀ nínú oṣù kẹjọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde táwọn ikọ̀ ìròyìn igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun fi síta lórí ìtàkùn ayélujára Facebook wọn ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé igbákejì gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Sọ̀kò Adéwọ̀yìn Omiṣore àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó wà ní ẹkùn ìdìbò náà ló wà níbi ìpàdé ọ̀hún. Àtẹ̀jáde ọ̀hún sọ pé ó sì ní láàánú pé apàṣẹ wàá kan tó ti dìde nínú ẹgbẹ́ náà láti máa da arúgúdù sílẹ̀ nípa ìyànsípò tí kò tọ̀nà. Wọ́n ti wá sọ pé àwọn ti yọ apá àti ẹsẹ̀ wọn kúrò nínú ìgbésẹ̀ irú eléyìí tí àwọn kò sì ní ohun kan ṣe pẹ̀lú rẹ̀. Àwọn àgbààgbà ẹgbẹ́ ọ̀hún sọ pé eléyìí lè dá awuyewuye àti ìyapa sílẹ̀ nínú ẹgbẹ́ pẹ̀lú bí ẹgbẹ́ APC kò ṣe fi tó àwọn létí nípa ìfàkalẹ̀ Káyọ̀dé Adéretí. Àwọn tó wà níbi ìpàdé ọ̀hún ni Sọ̀kò Adélékè Adéwọ̀yìn Prince Ọmọládé Bírúyò Alhaji Basiru Àwòtóbẹ̀rù Alhaji Ọláfẹ́ranyè Mr. Kọ́lé Akínrìnàdé àti Alhaji Fatai Kọ́láwọlé. Àwọn yòókù ni ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínfintóbò Alhaji Olówó Àsálù ọ̀jọ̀gbọ́n Moses Àwògbàdé ọ̀gbẹ́ni John Fákúnlé ọ̀gbẹ́ni Máfikúyọ̀mí ọ̀nàrẹ́bù Fọlọ́runṣọ Ọ̀làdọ̀yìn ọ̀nàrẹ́bù Alẹ́ Òjó ọ̀nàrẹ́bù Jamiu Ọ̀làwùmí ọ̀nàrẹ́bù Ògúnrẹ̀mí àti ọ̀gbẹ́ni Tọ̀nàfà Mádéwà. Gbogbo ìgbìyànjú ló já sí pàbó láti bá mínísítà Gboyega Oyetola sọ̀rọ̀ nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ dókítà Bọ́lájí Akínọlá lásìkò tí à ń kóròyìn ìjọ.